ìgbéraga pẹ̀lú àdámọ́ pẹ̀lú ìgbéraga kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ o ẹ̀yin ọlọ́gbọ́n ẹ bá wa dá sí ẹ̀yin amòye ẹ bá wa ká lọ. Ìgbéraga pẹ̀lú àdámọ́ pẹ̀lú ìgbéraga ẹ̀dá kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀ o ẹ̀yin ọlọ́gbọ́n ẹ bá wa dá sí ẹ̀yin amòye ẹ bá wa ká lọ. Assalamu alaikum alọ́ba mo sálámọ̀ mo dẹ̀ gbósùbà fọ́lọ́hún torọ́ lọ́hún là kọ́kọ́ tí babaláwo bá dísáyé akọ́kọ́ ṣèbà lọ́wọ́ ifá adẹ̀tún ṣèbà fọ́pẹ̀lẹ̀ èmi dọ́lọ́hún mo ní tèmi torọ́ lọ́hún là kọ́kọ́ Ubangidi mo ké pè ẹ́ o. Salamina aleikum mo kọ́mọdé mo kálàgbà mo kọ́kùnrin mo kóbìnrin kọ́mọ́ndà alálàyé ọ̀rọ̀ dókítà kọ́mọ́ndà alásọyé ẹ̀yin àgbàlagbà inú ìlú ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ yọ́nú sí mi ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dí kò ní dí mo bá wọn la ìlú Ìlọrin ìbànújẹ́ òní kan yín lọ́la Muhammad tán á lílọ bíbá wa tẹ̀yìn lílọ bíbá wa tẹ̀yìn lílọ bíbá wa tẹ̀yìn lọ́la sàlẹ̀ gàmbàrí ayọ̀ àlọ́mí àìjá sí i. Ẹ̀dá tó jí sáyé sí ọmọ pọ̀ lọ́hùn là kọ́kọ́ amúniṣẹ́ lọ́hùn nírú wọ́n tún jà lábọ̀ làákàyè ó yẹ ká wá pé irú wọn ni ká pè wọ́n ká fún wọn ní ìmọ̀ràn wípọ̀ lọ́hùn là kọ́kọ́ jíjẹ mímu ọlọ́hun ni wíwà láyé mi aláìndè agbára ọlọ́hun lókè mi. والله في الأرض والله في السماء والله ما على السماء وأشياء sàràrẹ ọlọ́run ọba oníṣẹ́ ara ọlọ́run ọba gbogbo Ubangidi ọba gbogbo Allahu ọba múnimọ́lá Allahu ọba tó ṣe pé má bẹ ọwọ́ ẹ ló wà àyùní bẹ́ẹ̀ máa ń kọ́ àyùní bẹ́ẹ̀ máa ń kọ́. bá nábì bá tọ̀ èyí wọn àwọn àgbàlagbà bá ẹni báwọn àgbàlagbà wọn lọ lè wọn yẹn lọ ìta torí mo gbọ́ lẹ́nu bàbá mi wọ́n ní nípa kàtà ọkọ ìyàwó àti ìyàwó jọjọ wọ́n ṣe ìyàwó tọ́wá yìí wọ́n láwọn gbọ́ lọ́dọ̀ ṣe wà wọ́n bá sì sọ̀rọ̀ ṣe wà ibùnà àmì Sheikh Ahmad Rufai ìdẹ́sẹ̀dáàtì
àti ìyá àti bàbá méjèèjì làwọn àkọ́kọ́ lé sàláàtì ẹni tí ọba bá kó sí mi ẹnu ẹ̀ àwọn èso ọmọ obìnrin. Ayakumullah. omi bẹnu àgbàkọjọ tó rọ. Akramakumullah. méjèèjì là kó kí Ayakumullah. o kó irun máa gbọ́. ẹ bá bàbá kí kò sí ọlọ́run dáadáa. Nasilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin. wọ́n wá ní ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó jọ́nà ni wọ́n á kìlọ̀ fún mi. wọ́n wá lọ́dọ̀ ń parí ìyàwó tán. ó ṣe sáà nílé òru wọn fẹ́ tọ̀ ṣètì mọ̀ pé lórí àìní tọ́lẹ́tì inú ilé àti ta. Ayakumullah. lábàjáde ọkọ ìyàwó bá yọ Zakari. ìntọ́ àṣẹ eléré jínú tí ń ra kábà jínà. La ilaha illallah. làwọn bá gbà lójú. La ilaha illallah. lónìí pé gbàtí lè má ọkọ ìyàwó bá yà wẹ̀. Allah. wọ́n wá wọ̀ tí wọ́n ní bàbá tí máa wá wọ̀ pàkàtà. La ilaha. wọ́n tọ́ bá ti lọ sóbi bẹ́ẹ̀ làwọn àjẹnú máa gbé tó bá ti tọ̀ ọ́ pé wúyà ilayya. anna ustama nafaru min al-jinni. wa kanu inna sami'na àjẹnú ọdẹ òun sọ Nàìjíríà mi ní wọ́n dáa bá. La ilaha illallah. ẹ bá ń kí sẹ́wọ̀n lẹ́ xalika. Ayakumullah. bàbá wọn ló dáa sínú mi lẹ́nu kúrẹ́ wọn. Nasilu minal Qur'ani ma huwa shifaa'un. alhalikatu shehu alhalika. متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتمكنون. لكان هذا القرآن Ayakumullah. من كما بتا ما كاتو يوسي دي القرآن يا باجي Ayakumullah. ولا دي كما تقولي يا بوبو الجنة جالس Ayakumullah. yóò wá bí ẹni tó fọwọ́ kàn án gbogbo ẹnì kan kan jáde. Akramakumullah. àṣewọ́n ní kọ́ńtírọ́sì tí gẹ́gẹ́ bí ẹ̀ka fi kọ́ńtírọ́sì sí lọ́rin Ìgbò wà Bàrùbá wà Núpé wà gbogbo wọn wá ọwọ́ àgbẹ̀ ìran Núpé ètò ń wá obìnrin kan nílọrin láì mọ̀ ọdún ọwọ́ rẹ̀ wá bà Allah. ìwọ̀n gbádùn rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pọ̀ lé lórí. ẹ̀yin jiyàn ẹ̀yin náà lẹ parí ìjà kan jò ní ẹlẹ́kìmọ̀ lè ṣẹgbẹ́ ẹlẹ́jù wa lọ mo sì gbà mùsùlùmí jiyàn níjọ́ kan mo kọ́kọ́ fẹ́ yarí mọ́ ẹ lọ́sẹ̀ rántí mo wá rántí pé lóòótọ́ mà ní ẹni tá a ní mọ̀ ẹ̀yin la gbà ẹni tá a ní wàláì àwọn pírísì méjì tá a ní lọ́rí òkè mọ̀lẹ́ ló fi sí àtọ̀gẹ́ kúrá àti mọ́dàlá ẹ̀yìn rárá. wọ́n ti ń palẹ̀mọ́ rẹ̀ lọ́wọ́ báyìí. alẹ́kùnmọ́lá ẹ̀gbọ́n ẹni ń tà ní alẹ́kùnmọ́lá. wọ́n ti ń palẹ̀mọ́ rẹ̀ kú. ẹ̀rọ gọ́sàlẹ́kùn náà lọ́mọ yìí jì báyìí lọ insha Allah. akramakumullah. bàbá wa Labib nínú ọmọ tán ní ká gbàgbé ẹgbàgbé àlùbáríkà lérí ẹ pé yóò ní wọn ní ká gbàgbé lérí ẹ ẹ̀sùn àlùbáríkà rẹ̀ jẹ́ ọlọmọ tán ọba kọjọ mẹ́jọ tí wọ́n bá fọjọ́ sí subhanallah. ẹgbàgbé ẹ ẹ má rántí èyàn mọ́. Ọlọ́run jẹ ti yín sínbẹ. alhamdulillah. Ọlọ́run tó wá sórí buhaya yìí fún yín ẹ wá ké sí gbogbo ayé kí mo fẹ́ dúpẹ́ mo fẹ́ dúpẹ́ tọrẹ ẹ sílé ẹ ń dúpẹ́ ni ẹ ń dúpẹ́ ni ẹni tí bá ń sílé kì í sí ìjòkó ìní ìjòkó eré eléyìí kọ́ kọ́ra bẹ́ẹ̀ bá lẹ̀ ṣe wọ́n ṣe sí yín lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ bá lẹ̀ ní. bẹ́ẹ̀ bá lẹ̀ ní ṣe buhaya tí wọ́n sì sí wọ́n sì sí. bẹ́ẹ̀ ni wọ́n dájọ́ sí yín lọ́rùn tó yẹ pé wọ́n sì wí ẹ̀ fún. àmẹ́yìn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run alhamdulillah. bọ́lọ̀ ń bá ṣe báyìí fún yẹn kò sí nǹkan kan kò sí nǹkan kan kéèyàn dúpẹ́ náà ni. ṣùgbọ́n mẹ́sẹ̀jì mo fẹ́ fi lẹ̀ ẹ fi lẹ̀. torí ìjòkó yìí sí ìjòkó tèmi ti lè ṣe wáàsí wáàsí bá wo níyìn
tala ṣe wá sí fún. èmi àmọ́ bọ́ọ̀ báyẹn máa wọ́n ní wàá fà wá ọlọ́mọ alábàárikà rẹ̀ Dr. Mustapha As-Sebai ọlọ́run kó kún alábàárikà rẹ̀. àmín. Dr. Mustapha As-Sebai ó ní sittatun la tata'assar ala ma fataka minha nǹkan mẹ́fà èyí yóò tọ́ bá bọ́ fún yàn ní mẹ́fẹ̀ẹ̀fà nínú mẹ́fẹ̀ẹ̀fà yìí afa ni ma tara má tara má jò ojú ọ̀la má bara jẹ́ kò tán fún ọ. akramakumullah. nǹkan mẹ́fà èyí tó bá bọ́ sọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ mẹ́. èyí yòówù tó o bá lùsì tí o Má bànújẹ́ o. má bànújẹ́ lérí ẹ̀ má torí ẹ̀ jò oògùn. alakọ̀kọ́ naam jẹ́ wá sí ọ̀hún. waasi wọn wá jẹ kó gbàgbé tó ń bá sọ̀rọ̀ káwọn tó lè akramakumullah. ẹ ní mbàkúrà sí ibùdó ilé àmín àmín ẹ bá ń sàmì fún tọrọ Ọlọ́run àmín afáwọn Sharafuddin ọba alájí àgbà ni Ọlọ́run kó sàlékún àlùbáríkà sí àmín. gbogbo ẹ̀yin bàbá mi tẹ̀ mẹ́ jòkó ẹ̀yin afáwọn gbogbo jòkó yìí pátá ìjòkó àwọn afá àgbà ni masha Allah. afáwọn òkúta gidi ti dìde ayata o. wọn tà á lọ wo àwọn bàbá ńlẹ ni Ọlọ́run mọ́sá jẹ́ mi wọ́n gùn dáadáa àmín. tábà kẹnu bọ kíkì àní lọ́mọ́ inshallah. afáwọn Labib adamallahu hayata o. afáwọn gọ́fìmẹ̀ntì ìjọba. ìjọba striker one àwọn ọmọ tí ń darí ètò yìí microphone náà tọ́jà fi wọ́n sí lọ bẹ́ẹ̀ni o. wọ́n burú jèmi lọ púpọ̀ wọ́n gbé àfáwọn ẹni kọ́ wá jó àfáà jó pa àfáà jùṣẹ̀ àfáwọn Labib ọlọ́ntọ́ màmá ara àṣeyọrí babalágbàjì náà ni masha Allah. àfáwọn Ọláyínká àárín wọn jòkó wáyà wọn lọ́bì kan wọ́n ta tún lọ́bì kan nù lágbàjì níyìn náà wọ́n lọ́bì kan Ìjẹ̀bú Òde ọlọ́wọ́n darí àfáà Ọláyínká dáadáa àmín ẹ̀rọ kẹfà ń sàmì fún ọtúrọ̀ Ọlọ́run àmín àmín àfáwọn Labib eléyìí kọ́ làkọ́kọ́ yìí ẹ̀ nífẹ̀ẹ́ ìdágbére fáyé àmín nọ àwọn èèyàn fẹ́ sàmì ìjọba ìlẹ̀ wọn bí sí mi o àmín nọ. àfáwọn Suleiman Amirul Jais ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n inú ò lè bí láíláí kọ̀ọ̀rá àríwá mọ́kùsì lè wà òun ti gba ìjọba lókè ibi òkè tèmi ò tí ì dé òun ti lọ gba ìjọba jẹ́mi rẹ̀ ọmọdé òkú jẹ́jẹ́ ní àyín kẹ wà lábẹ́ ìjọba. bájọ wà lábẹ́ ìjọba afáwọn Amirul Jais ọlọ́wọ́ sàlékún àlùbáríkà náà àmín. bàbá wa ọlọ́wọ́ bàbá wa ní bàákìrì ni wọ́n náwó tó báyìí bẹ́ẹ̀ni. wọ́n wà dádúrà náà dúró ẹ má dáa dúró ẹ ṣe sí. ẹ máa wá náà àgbàlagbà lówó àwọn tó yẹ ká fún lówó tó ń gbowó owó kà ń náà gbà lọ́wọ́ wọn àlùbáríkà ni àfa ojú yìí owó lẹ́yìn fi ń wò ó ni alibarika ni. àlùbáríkà ni náà. ojú owó ni fi ń wò ní àlùbáríkà ni wọ́n ń fún wa sáwọn aláfẹ́ ni. ẹ̀yin yàrá sọ láti mú kí yín púpọ̀ ẹ dákọ̀ yàrá bá ń kéde ní fataha kan lódìdí fún gbogbo ẹ̀yin bàbá tí mo dákọ̀ àtẹ̀yìn tí ìfẹ́nu kan tí èsì ṣe ti jà àtẹ̀yìn ìyá lásàlátù yányán àti gbogbo ọkùnrin tí ń bẹ́ẹ̀ bí àtọ́bìnrin láyé àtẹlẹkẹ àmọ́ ọlọmọ tó mẹ́tẹ̀ẹ̀ta àṣírí àmín àtàsírí àtàyèsérì àmín mọ̀jọ̀túlẹ̀ àmín. alfataha. bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina as-sirata al-mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. àwọn afa tó kọ́ Al-Qur'an. àwọn náà lọ́rọ́ kan bàbá ká ṣe ń ṣẹ́jú mẹ́wàá ká máa lọ. àwọn bàbá tó kọ́ ní ìlìmí. wọ́n sọ wá díẹ̀ lé pé wá kọ́ wá sọ̀rọ̀. àwọn afa tán yọ kó ní tán yọ jáwa kó náà mí pè. wọ́n ní kọ́lọ́ wọn gbàgbé lórí kádàrá. wọ́n fi wá sáré lónìí ìpè wọn làbẹ́ kọ́ wá sọ̀rọ̀. máa ń tọ́ ọkọ lé wọn lérí wàhálà àti wájọ́ yọrí lé ọwọ́ wọn. alájẹ àgbà tó bí yàn. rahimahumullah. babalágége àtàwọn tó bí yàn. rahimahumullah. bàbá àgbàlagbàjì àtàwọn tó bí yàn. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ adabi àtàwọn tó bí yàn. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ mọ́mínì àtàwọn tó bí yàn. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ àrífínà àtàwọn tó bí yàn. rahimahumullah. àfa àgbà tajìlẹ̀ mọ́ntẹ́kínà àtàwọn tó bí yàn. rahimahumullah. bàbá òkèkò béèrè àfa àjọngọlọ sọfìyàn sòrí àfa wà ń dára bíi bàbá oníwàásí àgbáyé bàbá wa àgbà sàlátì àfa àdìdọ́dì bàbá ta àfa olóṣùn bàbá ń di ayò rẹ àfa àtẹ́rẹ́ bàbá wa àgbà lákàlámbì àfa àbàdíndì àfa wà ń dára bíi àfa wa àlìkálí àgbà
baba ń sọ̀rọ̀ baba mi ma sa afa ń kọ̀rọ̀ àgbàlóhùn afa ń kọ̀rọ̀ tòsí yàyín náà afa wa katibi afa kutibi afa alaya kari gbogbo àwọn ẹlẹ́rìí ọlọ́run baba wa gbani sálẹ̀ kòtò sálẹ̀ jara sálẹ̀ kani sálẹ̀ asa sálẹ̀ koko afa ń gbódòfù sọ́tàfù màlẹ́fù kótójìfù nuwankófù yìrìfù. rahimahumullah. baba wa lámúnigun àgbà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún gbogbo wọn. àmín. ọ̀tún kí ọ̀tún gẹ ọ̀tún yọnu ọlọ́run ọ̀tún àforíjì ọlọ́run èyí afẹ́ ló fọkàn balẹ̀ àtúndún tí ń sẹ́yìn ò ní bàjẹ́ ọlọ́run bá fi kún fún wa. àmín. pàkátà ọlọ́run ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn náà. àmín. bọ́lọ́run bá fún mi lẹ́gbẹ̀rún ahọ́n. lẹ́gbẹ̀rún àwọn o. àjàjà kò fún mi lẹ́gbẹ̀rún ọkàn. lẹ́gbẹ̀rún ọkàn. apọ́nlé àfa mi ní n ó sì máa sìn. ọlọ́run lè ṣe wọ́n ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kágbésùn gbẹ̀ngẹ̀lá. ewu rẹ̀ já wọlé. ṣẹ́dọ̀rọ̀ kò ní bábúdà já wọlé kò lè dùn yẹn bọ́ máa níyàn já wọlé wọn lọ́gọ́ bí ẹran. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kágbéyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kágbésùn gbẹ̀ngẹ̀lá. ọlọ́run má ṣe wá ní tàǹbóló. ẹni tí ọmọ ẹbí yàgbélé ànábì tàǹbóló bàbá sọ yóò tún bá bàtà. ọlọ́run lè ṣe wọ́n ní gbinigbini kábíyàn lójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ìwúrẹ́ já wọlé. sọ́dọ̀ kò ní bọ́kúndọ̀ já wọlé kò lè dùn yẹn bọ́mọ níyàn já wọlé wọn lọ́gọ́ bí ẹran. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn lójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ọlọ́run má ṣe wá gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀. torí pé ayé lẹ́sà tí ó sàn yá rẹ̀ kó dàgbà kó fò lọ ṣòwò lẹ́sàn. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn lójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ìwúrẹ́ jẹ́ òun tán àṣẹ lómìnirí ọ̀rọ̀ ìtìrí àṣẹ lómìnirí. bọ́dí ẹ̀jẹ̀ ń ta fẹ́nàánú lẹ̀ ọlọ́run máa ṣe wá láláì mọ́. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ẹni bá sọ wípé tí kéwù ti jẹ́. ọjọ́ kò gbóná lára bàbá tàbí lára màmá tó bí ẹ̀ ṣàyè. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ìwúlẹ̀ ní ẹ̀kẹ́. ilé mú ọbú àmì ẹ̀kàwé níwọ̀n ẹ̀sọ́ abọ́ bẹ́ẹ̀ ti kàwé àmọ́ kò sí iṣẹ́. ọlọ́run ló ṣe wá ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. gbogbo ẹbí yìí ló lórí ire. kò sọ́lọ̀ sí ní iná ẹ̀bí ẹ̀yìn ọkùn tí yín nìkan kéwù oníke. òun ló ṣe wọn ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. olówó ń kówó jọ nítorí ọmọ. ọlọ́lá ń kọ́lá yẹ nítorí ọ̀gbìn. ọlọ́run kọ́rọ̀ jọ nítorí ọmọ. tálíkà sálẹ̀mí tí ó ní kàkà èmi náà gbìyànjú kọ́mọ. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. amali ṣe èrè nílé ayé. adama ṣe èrè nílé ayé. èrè nílé ayé. alọtí. lọ́gbà àbọ̀ ti bọ̀ gbogbo lè sì yọ lára àwọn. ọlọ́run ló ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ara wọn lọ́rùn ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. ẹni bá lo owó tí ibi ń tọrẹ. àwọn bẹ̀rẹ̀ kó wọ́n sì máa pọ̀ sí ahọ́n tí ó bá lè ná bó bá lè tọ̀tàn. lè ṣe wọ́n ní gbinigbini kábíyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ ọlọ́run ju kábíyàn gbẹ̀ngẹ̀lá. lọ́wọ́ ahọ́n
kàró ònà. ọmọ àlè ọtọ́jú ya pẹ̀lú bàbá ọmọ àlè sẹ́mu kọ́ kò ní àkúlì ọlọ́run ló ṣe wá ní gbèdégbèdé kágbìyàn sójú ọ̀nà Muhammadu ọ̀rọ̀ wọn lọ́rùn ju kábíyèsí gbẹ̀gẹ́ lọ ọ̀rọ̀ wọn lọ́rùn yó. kábíyèsí gbẹ̀gẹ́ lọ sójú kùn dúró kọ́ má lè rú ọjà òdòṣà dúró kọ́ má lè ọjà wà pé ẹ̀yin náà làwọn ti gbilẹ̀. ìyá yín náà nípìnlẹ̀. wọ́n sì bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Masha Allah. inú mi wá dùn àwa gbọ́ bẹ́ẹ̀ a sì bá bẹ́ẹ̀. Alhamdulillah. toríjọ́ tá a wá sí àyè mi pẹ̀lú abdulrasaq adúgbà ọlọ́run jẹ́ mi rí ogun ìmáàmù abdulrasaq adúgbà. Àmín àmín. àwọn bàbá alágbàjì sọ fún ayé àìjọ náà pé ọmọ wa níyí ẹ̀ sì nígbà nǹkan jì lọ́wọ́ wa. a sì kọ̀ yín lẹ̀ lọ́mọ ńgbà tọ́lá jẹ́ gbàgbé àìsí wọn máa ní kọ̀ yín lẹ̀. Allah. nínú ilé ní èyí láti gbọ́ bẹ́ẹ̀. akànyìn kún tá a bí. Bẹ́ẹ̀ni. wàhálà bí yín. ntọ́lá jẹ́ gbàgbé bí àwọn làwọn bí. Masha Allah. tí bàbá wí ń jọ náà àti ní gbàgbé tó. bẹ́ẹ̀ lọ́wọ́ rí inú ká bàbá lágége. Allah akbar. n tán pè ní fi ọlọ́run. máa ń dákọ̀ ìfi ọlọ́run ìfi ọlọ́run ìfi ọlọ́run. lágbájá ìfi ọlọ́run mo fẹ́ sí ọ́ bí mo ti sí ọ yìí ara fi ọlọ́run ni. ọ̀kanu Akramakumullah. ara fi ọlọ́run nù ni. ìwọ náà wá ń fẹ́ mi ọlọ́run lára lómi ara fi ọlọ́run nù. Allah. máa ń dákọ̀ ìfi ọlọ́run ìfi ọlọ́run. bọ́lá ń bá gbé àwọn láàyè nínú ìgbà ayé ayé ní àyí àmọ́ kò sẹ́lẹ̀ mi lára rẹ̀. ọlọ́run bọ̀ ní mímọ́ lóòótọ́ àmọ́ àdánwò ló gbé tiẹ̀ o. àdánwò ni bàbá Kai. àti àbílí. bí ìbá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ti bò háyà ẹnu ilé àgbájì kọjá kẹtùmọ̀ bùkátà ẹlòmíì insha Allah. a máa fi ọlọ́run pọ̀ lára yín débi ké ètò wọn tún transparent into extend bàbá Akramakumullah. into generate from here to another place. ayakumullah. Baba. ibi ògbé ìbò èyí tẹ̀ ń sọ ń kọ́. Èbó lẹ sọ. afa yìí bàbá ẹ wọn lápá bẹ́ẹ̀ láti yàn yín bàbá lọkùnrin yín lápá lọ bẹ́ẹ̀. àwọn bá mẹ́yẹ̀ tanu lé abba sungura nínú lé abba dàbí nínú lé abba marikasi nínú lé mẹ́tẹ̀ẹ̀ta la. Akramakumullah. ìdápẹ́ ní fi ọlọ́run. ìfi ọlọ́run gangan nu. afa wa labi bàbá ń gbọ́ yín. ẹni tẹ́ wàá bá ìfẹ́ ọlọ́run lára rẹ̀ ẹ bá pé ìpayọ̀ ọlọ́run pèsè la. àìfi wá síbọ̀ máa ń ṣe ẹ bá ti ń jágbádùn wàá tún yín ká. a tún yín ká ní. àwọn afa tán kọ tarhib wọn kàn kọsídà wọn tún sọ lọ́rọ̀ Dr. Ọlágúnjú alambiko Ahlan wa sahlan. ẹ máa wulẹ̀ ẹ kó àti yín bọ́ yìí. Masha Allah. Allahu akbar Allah. Allahu akbar. Kabira. Allah. Akramakumullah. àmọ́ ìfi ọlọ́run èyí yóò tọ́lọ̀ ń bá bùn ẹ láyé tọ́ba ti ní kọ̀sẹ́ lómi mọ́ àfiwọ́ ìfi ọlọ́run sí lára rẹ̀ àgbà kò ní bẹ lára rẹ̀. àgbà kò ní bẹ lára rẹ̀ ọ̀gara tánu ó léfò àfi kó mi ó gbèrú ẹni bẹ́ẹ̀ lọ. Ọmọ asubu ni. ara fi ọlọ́run lọ́wọ́ náà lépa dé àyín bàbá wa Labib lábí àṣẹ bàbá wa àgbàlagbàjì níhìn Adamallahu hayatahu. ìfi ọlọ́run kanu Dr. Ọlágúnjú lawale markasi ni wọ́n tó di kọ́ Masha Allah. ara fi ọlọ́run wọ́n ní ibi tí wọ́n lọ káàkiri káàkiri kòsáyì bẹ́ẹ̀ sáyé àmọ́ lára fi ọlọ́run gbọ́dọ̀ má dàgbàjì lọ́dọ̀ Labib náà pè ní fi ọlọ́run abba markasi nínú sumura abba sumura nínú markasi abba sumura àti markasi nínú adabi abba dabi nínú markasi àti sumura ìfi ọlọ́run. ìfi ọlọ́run nu ọ̀pá kọ̀sọ́ kan oṣù. ẹni tí a bá tó wá ní kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tó ń kò rí bẹ́ẹ̀ ìfi ọlọ́run sí lára àgbà kò lè wà lára rẹ̀ ó lè makéwù ẹni tó sì makéwù jù náà tí máa makéwù sì tá nìyí Masha Allah. kéèyàn ó sì makéwù kò ní ká pé yẹn láàfa òwí ẹni tí a bá ti bá fi ọlọ́run lára bọ́ bá ma yálà yà kéwù kì í sàfa kì í sàfẹ́ ẹ má wulẹ̀ pé láàfa. ìyá lè makéwù etí ntọ́ dàrú dàwọn èèyàn lónìí gbogbo ẹni bá ti makéwù náà máa ń pè láàfa rárá wọn ò rí bẹ́ẹ̀. wọ́n á pè ká makéwù ni inú òun èdè tí ń bẹ lẹ́yọ̀ kan ní lárúbáwá bẹ́ẹ̀ ni Masha Allah. ewúrẹ́ lè gbọ́ àgùntàn lè sọ.
kàkẹ́ nẹ́bí أكرمكم الكريم dìgbòlugi ẹ lè mọ kí wọ́n lè gbọ́ lágbáwá. ẹ bá wọn kiri yóò sọ. àfa yìí kódà ìtìrà kẹ́mẹ́ tá a fi tú lágbáwá à ń pè ní munjidu dictionary ni ebi christian lọkọ christian lọkọ. أقاري lọkọ munjidu ṣé wàá pè é láǹfààní. شو أنا رو àbí dọ́kítọ̀ ẹni ó ṣe munjidu christian ni. kíní ń dàrú máa. ẹ lọ gbogbo ọ̀nà ilẹ̀ káàró òjìrì àwọn yunifásitì tó wà ń bẹ ọ̀pọ̀lọpọ̀ hod arabic tó wà ń bẹ christian ni wọ́n christian ni إن wọn. شاء الله wọ́n sì gbọ́ ìyá láyà lágbáwá. olùsí lágbá ń bẹ lágbárí wọn. lane lórúkọ tọ ẹni tọkọ di sálárì yẹn wọ́n ní lane lórúkọ rẹ̀ lé. tó kọ mùsùlùmí ni sọ́jọ́ra wọn. كجورا وان wọn náà lè sọ ọmọ rẹ bẹ́ẹ̀. sọ ẹni yóò tó bá mọ ìyá láyà kẹwàá mọ́ àbá fi ọ̀rọ̀ lára ẹ̀ ipe ń fẹ́ àwọn àgbàlagbà wọn ní àwọn àgbàlagbà wọn ní tọ́lọ̀ fi bùkátà tóbi sàwádà ń tà dà yìí látara sábàbí wọn ما شاء الله tọ́ba tí ni wọ́n jẹ́ nǹkankan ọmọ kíw ni kò sí nǹkan jẹ́ fi ọ̀rọ̀ lára ẹ̀. sí fi ọlọ́run lára rẹ̀. mi jẹ́ ọ̀rọ̀ tí ń bọ̀ nù. أكرمكم bàbá الله wa gbẹ tọ́jú lìmọ́mìnì níjòkó ọlọ́mọsàjárì yìí pẹ́. آمين wọ́n ní njọ́ kan wọ́n ní njọ́ kan wọ́n ní njọ́ kan. gbogbo ọmọ kíw bẹ wọ́n ju bàbá tọ́jú lìmọ́mìnì. bàbá ọwọ́ adigun àti kálukú wọn máa lọlé tájì rẹ̀ bí wàá sàdúrà tájì lìmọ́mìnì wàá sàdúrà fáwọn ọmọ kíw ẹ̀ máa lọlé ẹ máa lọ. bàbá alágbàjì ọ̀wá lọ. àwọn dúró njọ́ náà. الله ẹnu mi ọgbà kémi ó pè wọn ló kọ bàbá alágbàjì ọ̀wá lọ. àwọn wà lọlé àwọn dúró njọ́ náà. wọ́n wá dúró lẹ́sẹ̀ gírí wọ́n mọ̀ kí bàbá yìí fẹ́ ṣiṣẹ́ kan ní iṣẹ́ tó sì fẹ́ ṣe wọ̀n ní dáadáa àfi kájọ ṣe. àfa yìí bàbá wọ́n wá bàbá tájìlẹ̀ wọ́n mẹ́rin wá tan àtùpà wọ́n wá gbilẹ̀ nkùlé Allahu Akbar. bàbá wa alágbàjì wá ń yọ tẹ̀lé wọn lẹ́yìn kẹ́lẹ́ kẹ́lẹ́ كلا kẹlẹ ni wọ́n lọ yìí o. wọ́n wá rí i pé fẹ́ǹsì bàbá ó ti wó lẹ́yìn ògiri wọn ti wó lẹ́yìn wọ́n sì fẹ́ mọ́. wọ́n wá fẹ́ mọ kí lè tó mọ́kànmọ́ kí ó kàn mọ́ mọ́ الله أكبر الله bí bàbá ti bẹ́ wulẹ̀ tàbí kọ́ ara gbẹ̀nẹ́ kan báyìí wọ́n bá bẹ́ẹ̀ lu kí ọ̀rọ̀ wọ́n máa tẹ̀rọ̀ dé bàbá alágbàjì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀nu ọ̀rọ̀ bẹ́ẹ̀nu ọ̀rọ̀ wọ́n bá ń tàn. àwọn tí ẹ bọ́ tẹ̀wùtẹ̀wù tí sokoto wọ́n kàn tẹ̀ yọ̀ bẹ́ẹ̀ لا إله إلا الله tẹ̀gbọ́n tó wà ń bẹ́ẹ̀ sèmọ́ bẹ́ẹ̀ tí máa tẹ ìrọ̀ ọjọ́ tó ń ti kókó ẹ̀gún ní wà ń bẹ́ẹ̀ wọ́n ń tẹ̀ báyìí ẹsẹ̀ bàbá alágbàjì ya kọ́ra kọ̀ kẹsẹ̀ àwọn ya سبحان الله ẹsẹ̀ wọn ń sẹ́jẹ̀ kọ́ra wọn ò wú bẹ́ẹ̀. ẹni tẹ́sí àfa mi sá ni. سبحان الله محمد رسول الله tí wọ́n fi mọ fẹ́ǹsì tájìlì mọ́mẹ́rin jọ́nà bàbá tájìlì mọ́mẹ́rin wá wo àfa àgbà alágbàjì pé mọ́là Yusufu ìwé ìlọlé ni. asàfùlà إيجا أكرمكم الكريم ọlọ́nkọ́ dáríjì mi أكرمكم الكريم àfa yìí ọ̀ ò sì lọ bí mo ti dọ́gbẹ́ fún gbogbo ọmọ kí ó kẹ́ máa mọ̀ tí mo fẹ́ ṣe àfìgbà tó dúró àfa yìí báyìí bá jáyé kọ́ra báyìí ọba jáyé mọ́ ò ní parí láyé tàlíkìyà àmín. الله táyé bá ń jáyé kọ́ra báyìí ọba jáyé mọ́ ò ní parí láyé ò ní parí tàlíkìyà. لا إله إلا الله níjọ́ náà lọ́hùn. ẹ wá sọ bí tí bògì àti ìmọ̀lẹ̀ àbúrò àjẹ́ òde lónìí lágbàáyé. kò sí kéétì sí. àfa yìí أكرمكم الله lọ́jọ́ ẹ̀ máa sọ pé ní bá kéwà alábdà aládàbí àbẹ́ àkẹ́wù marikasi mọ̀ríkàsí àbẹ́ àkẹ́wù àbúhàjì abúwájì tí ó sì gbẹ wọn lẹ́sẹ̀ nígbà kan nígbà kọ̀ọ̀kan bóṣokò lọ́wọ́ ẹ̀yọ sọ́gbẹ́dì igbó. ẹni bá kéwù aládàbí abẹ́yàn kéwù mọ̀ríkàsí abẹ́yàn kéwù abúwájì tí ó sì gbẹ wọn lẹ́sẹ̀ nígbà kan bóṣokò lọ́wọ́ ẹ̀yọ sọ́gbẹ́dì ìgboro. àfa yìí bàbá ẹni bá kéwù mọ̀ríkàsí abẹ́yàn kéwù abúwájì tí ó sì gbẹ wọn lẹ́sẹ̀ nígbà kan bóṣokò lọ́wọ́ ẹ̀yọ sọ́gbẹ́dì ìgboro. soko lọ́wọ́ ẹ̀yọ. yóò sọ̀gbẹ́dì ìgboro lọ́wọ́ sọ̀gbẹ́dì ìgboro. ìmọ̀ afáwa ọlọ́wọ́n jọ ọ̀rọ̀ nù àmín. ẹ sì sọ dáadáa abarikọ́lá ní Muhammad ọlọ́run ó sì máa jẹ́ wá. ẹ bá ń sábẹ́ fún àtúndì ọlọ́run. آمين àti sàwùsù náà àìsè ẹ̀yin là ń retí. àti sàwùsù. أعوذ بالله من الشيطان الرجيم mo ti láàánú ṣe wá sí yá ní ọjọ́ gun stéèjì. بسم الله الرحمن الرحيم
Dr. Lagunju afọwọ́ làbí bò ní kí n gun stage mìíràn káńtà nù. وبه نستعين رب زدني علما. níta bá ta là ní sẹ́ni káńtà. wọ́n tẹ̀ yín náà ní kámẹ́rà méjì ló dúró tì yín o. kàkẹ́ ànábì wọ́n tẹ̀ yín ni. tí kì í tiẹ̀. ẹja ń wí o. n ò gun. mo ní kẹ́ ẹ gun. wọ́n lọ gun. mi ò gun. أعوذ بالله من الشيطان الرجيم. bí n bá ti gun stage lágbàdìyẹ yìí gara dé sí mi nù. ókè ọ̀dà kẹ́ ẹ má gun ẹja jọ dúró báyìí. بسم الله الرحمن الرحيم. bí ẹ bá yẹ pé làbí bò nígbà ọ̀yẹ́ njòkó lẹ́lẹ́ mọ̀ sí wá ẹ sí má ní wulẹ̀ yìí. jò kókó lè rọrùn. وبه نستعين رب زدني علما. bí kankan tó bá wọ̀ náà kùránì tẹ́jú. يا أيها الذين آمنوا Alright. عليكم أنفسكم Alright. لا يضركم من ضل إذا اهتديتم Alright. إلى الله تو. مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. yá ayu alladina amanu ẹ̀yin tẹ́ afa yìí àwọn pati tọ́lọ́hún ọ̀sẹ́ni tí ò ní pátì. ẹ̀yin mọ̀mí ní òdodo kásá pé ẹ̀yin tẹ́ ń bọ́ lọ́hún ṣe tọ́lọ́hún náà ń bá yín ṣe. يا أيها الذين آمنوا onípè ọ̀làmọ̀nù bí ọba afa yìí bí ọbọ̀lọ́wọ̀ bá àwọn tọ́lọ́hún bá ṣe tẹ́ ń bọ́ lọ́hún ṣe ní jámọ̀nù o. àwọn ní jẹ́ bẹ́ẹ̀. أيها الذين آمنوا kàkẹ́ nẹ́bí ẹ̀yin tẹ́ bá àlùbáríkà ńlẹ̀ tẹ́ mọ bí tó ti pilẹ̀ bẹ́ẹ̀ má bí ó أيها الذين ámánù. ẹ̀yin tẹ́ móríire ńlẹ̀ tẹ́ mọ bó ti dé. ayyuhalladhina ámánù. ẹ̀yin tẹ́ bá tẹ́ àfa tẹ́ kàn bá ibùdó àlùbáríkà lẹ́yìn tẹ́ mọ pilẹ̀. ayyuhalladhina ámánù. ẹ̀yin tẹ́ gbà fọlọ́run yẹ́yẹ́ tẹ́ gbà fún Ànábì Muhammad. alaykum anfusakum. ẹ ṣọ́ra Ọlọ́run ló wọ́ ní fáwọn mọ̀ alaykum anfusakum. Ọlọ́run ló wọ́ ní ntọ́jú ọmọ ló wọ́ ní ó ti bá àwọn àgbàlagbà sàdéhùn kan wọn kọ sáfà náà tọ́lẹ̀ ní kúlẹ̀ yìí ẹ dákọ̀ àfa náà tán lọ́rẹ́ rẹ̀ kú kò sí ní àti ilé kàkà náà jẹ́ àfa lọ ní tí ò ní sun kúkú. subhanallah. omi ọ̀bọ lójú ẹ̀. ntẹ́ n bá nẹ́bi tí lè pàdé Ọlọ́run tí tó mi sàn lójú ànẹ́bi. táwa kú nínú àwọn ẹni Ọlọ́run. tí èsì pẹ́ kún kọfẹ́ kú lànẹ́bi ń sùn. ẹ kú ẹ̀yìn nǹkan. kọ sáfà tó bẹ̀rù kú náà wọn àfa wa. ikú kún wọn bẹ̀rù kí mú mi wá. tájìlá nàbí ọbẹ̀rù kú tájìlá mọ́mí náà ọbẹ̀rù kú alájàgbọ̀ ọbẹ̀rù kú babalágége ọbẹ̀rù kú babalágbàjì ọbẹ̀rù kú kọ̀sẹ́nì yóò tó bẹ̀rù kú nu wọn gbogbo wọn ti ń retí káwọn lọ náà ni àmọ́ ń gbọ́ kànáà kí wọ́n fẹ́ fa ilé ọ̀wọ́n ẹ̀kún ni wọ́n sùn. ẹkún ni wọ́n sùn bàbá. la ilaha illallah. àfa yìí akramakumullah. torí pé ọlọ́mọ ọmọ ni máa pa wọ́n lẹ́kún kọ̀sẹ́ni tí ó kún ní àwọn ìjọba tọ́lọ́wọ̀n ní káyọ̀ mọ̀lẹ́kọ̀ ọlọ́ọ̀ kí àyà kan sí létí. àyàwó fakhalafa min ba'dihim khalifun. fakhalafa min ba'dihim khalifun. èyí tí wọ́n fi sunkún kú. adaa'u salata. wattaba'u shahawati. wattaba'u shahawati. fasawfa yalqawna gayya. àfa yìí àyà tí wọ́n máa kẹ́sì alẹ́ tì tí pa wọ́n lẹ́kún nu ni. fakhalafa min ba'dihim khalifun. ẹ̀yin ṣe wàhálà ojú rírí tó oúnjẹ ń bẹ láyé ẹ̀ bá wọn jẹ owó ń bẹ láyé ẹ̀ bá wọn lò ó ọlá ń bẹ láyé ẹ̀ bá wọn wá ilé gidi ń bẹ bá wọn jìjà dúró. fakhalafa min ba'dihim khalifun. ẹ sá lébi èmi náà ni ẹ sá lébi Ọlọ́run náà ni èmi náà ni n bá máa la ìbá máa ra yín láre èmi ni n bá máa fi bí pa yín èmi ni n bá máa dínà máa yín èmi Ọlọ́run náà lọ kí fún. fakhalafa min ba'dihim khalifun. àmọ́ yìí ti ń bẹ ńlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ń tọ́kọ̀rọ̀ máa jẹ́ àròlé tó bá ní khalafu akramakumullah. tó bá ní fakhalafa min ba'dihim khalafu ó yàtọ̀ fún khalifu. akramakumul karim. ó yàtọ̀ síra wọn. ilé kéwula wa àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. akramakumul karim. fakhalafa min ba'dihim khalafu bọ́bá làwọn tí ọmọ gbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ yín àwọn àròlé tó dáa àwọn àgbẹ̀yìn tẹ̀yìn sí ìbá dáa àmọ́ khalifu ló pè é. fakhalafa min ba'dihim khalifun. àfàwọn làbíbù tẹ́ bá pẹ́rù yàyín ló kù sí tí ì bá ṣe pẹ́rù yàyín ló kù sí ó tún kù sí mẹ́ríkà sọ̀rọ̀ babalágége àti lọ́dọ̀ àwọn alájẹ́ àgbà kánrin àlífà kéwù mọ́ kọ̀ àfà kánrin àlífà lè kéwù àlífà alágbájá ni àlífà alágbájá ni àlífà alágbájá ni àfà yìí kálukú balẹ̀ kéwù bàbá rẹ̀ wọ́n sì parí. subhanallah. nursery and primary. yé. ìjọba dá nǹkan lẹ̀ nursery and primary lọ́dà lẹ̀. ọ̀gá yìí ò ní mọ́wọ́ wa èyí ló wọ́n gbà lé kéwù. fakhalafa min ba'dihim khalifun. kánrin àfà yìí kánrin ọmọ kọ́nù òdòwé láwà ní mọ́. láwà ní lọ́nlọ́hún bẹ́ẹ̀ bá ní láwà ní lérí àwọn lòdì ni. Imam Zakiri
Imam Sakirin Ọlọ́run salikun alibarika si Àmín. barika wala nabi àmín. bí ó bá yàtọ̀ yóò tó máa dá sí i dá. àmín. ọ̀tá mi. òun kéwú lọ́wọ́ فخلف من بعدهم خلف إيه. أضاعوا الصلاة أفاي. واتبعوا الشهوات إبا. فسوف يلقون غيا. afọwọ́ labibu wọ́n lọ sí wáàsí kan lébùté mẹ́ta njọ́ kan báyà wọn náà tó ń rántí báyìí. àwa kò mbẹ́ náà àtọ́wá ní wàásí ń bò mí insha Allah. ńgbà tá a dé bẹ́ẹ̀ màkóńdò lẹ́nu tó ní ìjòkó kò sí láwà lórí ẹ̀ ó bóra ju kínú lọ kò ní bó kíni ẹ̀jẹ̀ fẹ́ lè wọ́n máa ń jo ìyá súnà ìyá táwọn fẹ́ fi jẹ ìyá súnà tó ń fò ní. aṣọ òrótóró kọ̀sọ̀kalẹ̀ eékún لا إله إلا الله. ọwọ́ abóra wọn kẹ̀kẹ́ kò sí dáàbò kò sí borun. ọwọ́ apèpà tí wá bẹ́ẹ̀ débà àwọn bá ti ń gboyè tán káwọn lọ́jọ́ pati wọ́n wá kọ́ ọtí lè bámú tí wọ́n èwẹ̀ ya súnà. tí wọ́n èwé oyè ìyá súnà a máa wẹ oyè yẹn. àbáwọ̀ alájà tó báyọ̀ wọn náà tó rántí lọ́wọ́ kò ní nísìnyí rántí kíni wọ́n fẹ́ láwọn òpè wa mọ́. báyọ̀ wọn tó rántí lọ́wọ́ nísìnyí wọ́n rántí dáadáa ọjọ́ nǹkan ó le gan. fíìmù ṣẹlẹ̀ ńjọ́ òun. ọjọ́ gbàmúrágájì. kílódé kí ló ṣẹlẹ̀ lérí kíni. àmàdéhùn ọlọ́run nù ni kí ló sọnù táwọn. فخلف من بعدهم خلف. ọlọ́run jẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rẹ̀ lágbàjẹ́ ọlọ́run níjọ́ sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ láyéláyé آمين. kò ní tán àmín. bí n báyé bá ń jáyé kò ní tán Àmín. báyé ọba tó jáyé mọ́ kò ní tán. فخلف من بعدهم خلف أضاعوا الصلاة. أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا. kàkẹ́ nẹ́bì ọmọdé yìí dára yín. èyí tí pa àwọn àyà tí pa àwọn afá lẹ́kùn rèé o tí mẹ́kún wá sínú rẹ̀. pa àwọn kan àwọn tẹ́ mọ̀ fi gbẹ̀yìn àwọn àrólé kan báyìí. àwọn ìlera dáadáa ni ó jẹ́ tí ò ní yanjú. wọ́n mọ aráàlú láre ni irun wọn ò ní kí wọn ní yasirun bẹ́ẹ̀ lè kí mọ́. ọ̀kanu ọ̀tábàwù sahawat odò ayé yóò gbé wọn lọ ìfẹ́nu ọ̀pọ̀ àtẹnu yóò gbé wọn lọ yóò lé wọn lọ àtẹnu. àtẹnu yóò yọrun àtọ́là. àwọn náà máa pè láfẹ́ inú ọmọ náà ó àtọ́làtọ̀ àtọ́làtọ̀ kọ̀ọ̀kan ẹnu ọmọ náà alátẹlẹjẹ. àtọ́làtọ̀ náírà dé báyìí. àwọn náà máa jẹ́ bẹ́ẹ̀ àwọn àròlé tẹ́ fi ẹ̀yìn àwọn àtẹnu ẹnu ọmọ àtẹnu náà bàbá àtọ́làtọ̀ ọwọ́ epo Mr. Kọta ọ̀yà فخلف من بعدهم خلف adáwù sọlá أضاعوا الصلاة àtọ́wàwù sahawat واتبعوا الشهوات ọlọ́lá فسوف يلقون غيا. ọlọ́run wá ní gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ bọ́lá lé tẹ́ ẹ tún dẹ́kun ọlá tẹ́ ẹ mọ bí ọlá ti pilẹ̀ alẹ́ ikán عليكم أنفسكم àfi ká a sọ́ra عليكم أنفسكم kàkẹ́ ànábì ọlọ́run láfi ká a sọ́ra عليكم أنفسكم ẹ̀yin ọmọ àfa ẹ̀ sọ́ra yìí عليكم أنفسكم ẹ̀yin tó ìpele yìí nípìnlẹ̀ mímọ́ ẹ̀ sọ́ra عليكم أنفسكم ẹ má jà yí ọba tí í jẹ́ ẹ sọ́ra عليكم أنفسكم. ẹ bá wọn kan náà jòkó yìí àfa àlàyé nǹkan mo bẹ̀rẹ̀ sí wọn lọ jẹ̀bú òde kí lọ́ọ́ bá lọ wáàsí kí lọ́ọ́ bá lọ wáàsí kánrin àfọ wà fẹ́ ṣe wáàsí máa fi jìbìtì jìbìtì àfi fraud àfa fẹ́ di mọ́tì mílíọ̀nìyà ìjẹkújẹ yóò wá dáa jẹkújẹ àwọn apá àwọn ọmọ àfa ní jẹrí èèyàn eré èèyàn. àwọn ọmọ àfa ní gbé nǹkan ọkùnrin àǹkó wa. àsásàn pé ò léwu. gbèrè ké nǹkan kó wò léegun wọ́n sá máa sàn ní ó ti jù nù kòkò ọ̀dà sì jẹ́ ojú ara obe gbèrè pé kò léegun ó di nù kòkò ọ̀dà sì jẹ́ sádà yìí. kíndìnrín èèyàn ọ̀dà sì jẹ́ ẹ̀dùn èèyàn ọ̀dà sì jẹ́ عليكم أنفسكم. wọn ní àwọn àfa àjọ ní ẹsẹ̀ wàhálà lórí mímọ́ owó làwọn ta sí ń sìn لا إله إلا الله. ẹ sọ̀rọ̀ yìí. عليكم أنفسكم. anabi أيدكم الله بنصره. gamasugeri ó kù dá kẹ̀chẹ́. abayi baba gamasugeri ga sunan to in ka ce masu boza gasini in ka ce maga takarda to madalla uku kenan malam. afawa Dr. Sọlẹ́gbẹ̀rú chairman Arabic board ní Kwara State ń bí afawa Labibu ọlọ́wọ́n jọ dáa fún yín ìjọba آمين. ọlọ́wọ́n níjọ́ burú fún yín government. ó ti yé àwọn gbọ̀rọ̀gbọ̀rọ̀ mọ́ kì í Dr. Sọlẹ́gbẹ̀rú ẹ̀yin gẹ́ni masugeri abeka kwe mai takarda abi ma ga takarda yawa abeka kwe ni mai bosa karin magana ne duka. mo fi yi ju yin lo díẹ̀ ebi ẹrin
ọlọ́run kan sàlékún dáadáa yìí sí. àmín. àti gbogbo àwọn jàmáà tó tẹ̀lé yìí. àmín. kò ní burú fún yín. àmín. ìfẹ́ ọlọ́run kan sọ̀rọ̀ ọba. alaykum anfusakum. ẹ̀yọ́ máa fa ẹ̀yọ́ máa pèlè ẹ lọ sọ́ra yín. alaykum anfusakum. káni ilẹ̀ ń dọ̀tí lé baba yín lónìí. kó dọ̀tí bá nu lé yín kí ló dé ẹ̀ ń gan. dọ̀tí ẹ̀ látara pé fẹ́ di mílíọ̀lìyà ìjẹkújẹ ràn ẹ yín. lówó òjijì àfa wa dọ̀lọ́tí. ẹ dákun bẹ́ẹ̀ bá jòkó tari Kùránì tẹ̀sí nǹkan mi wọ́n lẹ̀ ní dolówó ni. èmi ọ̀ á mọ̀. àwọn ẹ bá wọn kan lọ́jọ́ kọ́ yìí. ẹ bá wọn tàná jòkó tí wọ́n sórí rẹ̀. bẹ́ẹ̀ni. a sì rí inú àwọn tòní náà díẹ̀díẹ̀. ẹ bá wọn kẹ́ ni. àbí mo làwọn lè ti ráyà ń jẹ ìjẹkújẹ à ń jẹ eré èèyàn à ń jẹ dùn. ayédà. ẹ ti ẹ bẹ̀rẹ̀ ẹlẹ́mí lé ní éèdì tẹ́ ẹ tí ẹ tí ì kú. ọba jẹ́ láàrin oṣù kan ikùn ọba máa yọ wọn lówó ń bọ̀ owó kíni àjàkálẹ̀ àrùn ni. bámu nùkùn. àwọn afa wa dé ń jẹkújẹ. ẹlòmíín sì jẹjẹjẹjẹjẹ. akaramaka ke ògèrè pé kíni wa yóò léegun àǹkọ́ ọkùnrin ó sì sọnù kòkò ọ̀dà sì jẹ́. wọ́n rẹ̀ fínkín. ọ̀dà sì jẹ́ ó sì jẹ́ náà mọ́tò àlòkù náà ni. alájí sẹ́ta mọ́tò. afẹ́ di multi billionaire afẹ́ fẹ́ mu kọ̀ọ̀tù ọ̀fẹ́ ra mọ́tò 40 million ọ̀fẹ́ ra mọ́tò 50 billion gbogbo táwọn bàbá rẹ̀ ṣe é gbé kalẹ̀ ni. ká ní gbé kalẹ̀ yọ balẹ̀ jẹ́. alaykum anfusakum. ẹ ṣọ́ra ẹ má jẹ́ àwọn ìdọ̀tí ẹ má fi yá àwọn tó ti lọ mọ́. alaykum anfusakum. ẹ ṣọ́ra yín. la yadurrukum man dalla idha tadaytum. àwọn tó ti gba sàtífíkẹ́tì orí ibu ẹ má jẹ́ wọn kó tiwọn náà yìí. àwọn kan bẹ wọn sọmọ àfa wọn kéwu ni yẹn bá bá wọn mọ pèlè kéwu lè wọn lọ ké bí àfa yìí bí àwa yìí bẹ́ẹ̀ni baba nabi n'o kéwu. tajà fò mọ akramakumul karim. di kéwu o egbòogi la wá sí ilé wa Bẹ́ẹ̀ni baba. àmọ́ àwọn èèyàn pàtì àrẹ yẹn bá mi ò lórí àyè sì gbé kurubánu ilé wa kí láyé fi láì ṣe ṣe. àwọn wo ni ọjẹ. àwọn ajá. àmọ́ ká kí àgbo ká fún yàn lágbo mu ká fún yàn lọ́sẹ̀ ọlọ́run bọ̀ á lé wa. alhamdulilah. la yadurrukum man dalla idha tadaytum. alẹ́ ni wọ́n sálẹ̀. ila Allahi alẹ́ ni wọ́n sálẹ̀. marji'ukum jami'an fayunabbi'ukum bima kuntum ta'malun. ẹ kí dr Fọlágbẹ̀rú àtàwọn baba Lágbẹ̀jì baba wa Tajul Mu'minin bẹ́ẹ̀ ń jòkó afọwọ́sọ ìwé ìbáyà ni wọ́n ti bẹ̀ mọ́ làbíbù Al-Ma'ani. ọjọ́ ọjà lọ́bọ̀ sí ẹkọ àti ń bọyìn. mo ti rí okò ànábì làwọn rògì. ẹkọ àfarafin yẹn sí. ẹ̀rabọ̀ ẹsẹ̀ ń bọ̀ ni. baba ẹ jókòó. wọ́n ní ẹ máa bọ̀ wá jòkó táwọn. ọlọ́run gbàdúrà yín sì jù báyìí lọ. ó ti wí ọkùnrin yìí. alaykum anfusakum. ayé àtàn kìlọ̀. la yadurrukum man dalla idha tadaytum. àwọn tí tẹ́ ti bàjẹ́ májà wọn bá ti ń jẹ́. ila Allahi. àfa yìí ẹni tí ẹ ti bàjẹ́ májà wọn bá ti ń jẹ́. la yadurrukum man dalla idha tadaytum. pé kéwọn lè bá bẹ́ẹ̀ lómi wọn bá tèèyàn jẹ́ ni. man dalla idha tadaytum. ẹni bàbá rẹ bá tèèyàn jẹ́ bọ́mọ rẹ bá kéèyàn aláya kéko lébi tó tèèyàn sí. man dalla idha tadaytum. ọ̀rọ̀ àti gbọ́ ọ̀rọ̀ àwọn àgbẹ̀lagbà pé ẹ̀gbọ́n tó bá gún baba lẹ́sẹ̀ ẹsẹ̀ ọmọ láti yọ. àjọ lẹ́sẹ̀ ọmọ. bẹ́ẹ̀ gbọ́n bá gún baba lẹ́sẹ̀ a sì jọ lẹ́sẹ̀ ọmọ. ayọ̀ lẹ́sẹ̀ ọmọ ni. bẹ́ẹ̀ni. ó ti tó báwọn ó ti tó báwọn ẹ̀fílẹ̀ báwọn ó ti tó báwọn ó tó. ẹ̀fílẹ̀ báwọn ó tó báwọn wọ́n fẹ́ sun díẹ̀ sí tọ̀ wọ́n ní ẹ̀ sun díẹ̀ sí kó tó wá báyìí ẹgbẹ́ ń bẹ̀ wù. bẹ́ẹ̀ gbọ́n bá gún baba lẹ́sẹ̀ ẹsẹ̀ ọmọ láti yọ ẹni tẹ́lẹ̀ bá ba rẹ̀ ọmọ ń parí Kùránì lé wọn ma bí fún àtẹ̀lé Kùránì ti jẹ́ wọn kéwù lé wọn rí kò yé wọn sí baba. àfa yìí baba. wọn faru wọn sọ́dọ̀ baba Lágége wọ́n faru wọn. ká sọ wọn dé tán ìkákẹ́ni wọn náà sí Àdámà la ilaha illallah. ìkákẹ́ni wọn náà sí kàtí ọ̀dà baba. wọn faru wọn sọ́dọ̀ Alájà Àgbà wọn kéwù tán ìkákẹ́ni wọn náà síbẹ̀ kàtí ọ̀dà ikọ́. wọn faru wọn Sàgbàjì wọn kéwù ní ìkákẹ́ni wọn náà bẹ́ẹ̀ kámàlè. ìkọ́ máa lè wọn náà bẹ́ẹ̀. máa lé wọn náà. la yadurrukum man dalla idha tadaytum. àwọn eléyìí wa kó sáà ní àwọn ọmọ àfa àwọn ọmọ àpilẹ̀ wọn làwọn bá wọn sọ̀rọ̀ wọn kẹ́ni bá báyìí sè wàhálà kéèké wọn jẹ ìyẹn fa kéwù tiẹ̀ já wúwo ni. ìyá wọ́wọ́ ni o. man dalla idha tadaytum. ẹ wá bá wọn nìkan wọn mísìlì dà wọn máa fọ wọn sọ wọn nù wọn sọ wọn di rádaràda àfijẹkújẹ kí ayé àfi rádaràda èyí tí ó jẹ kújẹ ìmùmúkúmu èyí tí ó mùmúkúmu ìṣe fọọdù bí a lu jìbìtì bí a ṣe fọ wọn náà agbẹrù lérí èèyàn. bí a gbẹrù lérí èèyàn. a tọ̀ kalẹ̀ yányán pé máa rìn lọ. ẹbẹ ni tí lọ ní ọ̀pariwo mọ́ àmọ́ àwọn méjì abápadà àmọ́ àwọn kan abáyẹyẹ èèyàn ní Ghana must go àmọ́ àwọn kan àrí apá àtẹsẹ̀ méje àwọn wọn ọ̀pariwo mọ́tò náà máa fà ní wọn bá ń bẹ̀.
àṣírí wọn ò ṣe túmọ̀. kò ṣeé túmọ̀ àwọn ọmọ ìpìlẹ̀ ni wọ́n ń gbá mú. ọmọlé ńlá lélẹ́yìí eré èèyàn lẹ́ẹ̀dógún lọ́wọ́. wọ́n ní ẹ̀bà sí ní bàbá ìlárẹ̀ bàbá rẹ̀ dájú bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ rẹ̀. wọ́n ní ẹ̀bà sí ní bàbá ìlárẹ̀ bàbá rẹ̀ dájú bẹ́ẹ̀ lọ. ọmọ ṣe o. kí lè ṣe eré èèyàn. níjà owó iná ni. láyé dòrùkọ́ máa ń tọ́lá ìtọ́ àtẹ̀dẹ̀ ìtọ́. àwọn máa fà tọ́jú ọlọ́tí kílẹ̀ wọ́n bẹ̀ wọ́n làwọn wọ ìyọnu ta ni ìyọnu àwọn wo dọ́kítà sálágbẹ̀rú ìyọnu àwọn wo ni wọ́n ẹ̀kọ́ wọn ayé ni ayé máa wọ ìyọnu àwọn ayé ni. bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wà ní. àfà yìí wọ́n bẹ̀rù ẹlẹ́nu. láyìlá ìlàlá àfà yìí akramakumullah. bẹ́ẹ̀ ọba bẹ̀rù wọ́n lọ kọ́sá bẹ̀rù ẹnu yìí. wọ́n bẹ̀rù ẹlẹ́nu yìí 90 kẹsẹ̀tì náà ni. tí ó kún. kí ni jẹ́ pé ìyọnu ayé lẹ́yìn ìyọnu ọlọ́run. wọn kọ wa lè sùnmọ́ lóru wọn lè gbé kúrì bánu kí jọ́sán. àwa lè gbé kúrì bánu kí jọ́sán àwa dàpọ̀ àti wọn fọtí lu sẹ́. ọ̀sánú àwọn ìjọ òun náà. kíni. ọ̀kadà létí àwọn kan pa wọn dànù. láyé dòrùkọ́ máa ń tọ́lá ìtọ́ àtẹ̀dẹ̀ ìtọ́. ìbàdàn ọlọ́run. ilé láyé. mẹ̀rìndín kan jẹ́ mi hàn. fáyọ̀ náà bí kò bí máa kò tó ń ta mẹ́lú. qala al-faqih Abu Lays rahimahullahu ta'ala. àmín. àwọn tó ń mọ̀ lágbóyè ń jẹ́ sí ọlọ́run bá yọ́nú sí wọn. àmín. àmín. bàbá náà sọ báyìí. kí ló wí. alamatul khawf tatabayyanu fi thamaniyati ashiya. àpẹẹrẹ tá a fi mọ̀ pé lágbájá ìpáyọ̀ ọlọ́run rèé ìpáyọ̀ ọlọ́run rèé afẹ́kẹ́ wá sí yàrá mẹ́jọ. yàrá mẹ́jọ ni kẹ́ ẹ wá sí. subhanallah. alhamdulillah. awwaluha. àkọ́kọ́ ẹ̀. an tatabayyana fi lisanihi. afẹ́kẹ́ yẹn protect ẹnu ẹ̀. kéèyàn dáàbò bo ẹnu ẹ̀. ọmọ wíwí kú wí. fayamna'u lisanahu min al-kadhibi wal-ghiba wa kalamil fudul. kéèyàn protect ahọ́n ẹ̀. kó protect yẹ ibi à ń kúrọ kó má fi kúrọ kó hànà fún ahẹ́ ibi à ń pẹ́gàn kó má fi pẹ́gàn wa kalamil fudul àtàwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò dáa ọ̀rọ̀ bú kó má jọ tẹnu ẹ̀ jáde. wa yaj'alu lisanahu mashghulan bi dhikrillah wa tilawatil Qur'an àfi kó tẹ́kì ahẹ́ ẹnu ẹ̀ bísí lẹ́yìn ìmọ̀ dá kọlọ́n kọ́ ma ṣe síkìrì ẹ̀rọ bá ní síkìrì ọ̀dẹ̀ rí ẹ̀ dàrú síkìrì dà mọ́lẹ̀ ni ó yẹ síkìrì dà àmọ́lẹ̀ ni ó yẹ ìmọ̀ dá kọlọ́n ní yàrá síkìrì ni ìmọ̀ fẹ́ tẹ̀síbà síkìrì ni ìgbẹ́ ma kí bọ́ọ̀lù kọ́ ma sa síkìrì irú ẹ̀ táwọn ìmáàmù zakiri náà sẹ́yìn síkìrì ni ó sì da fọkùnrin àmọ́ kò da fóbìnrin gbogbo ẹyin mọ̀kádàmù tẹ̀sán àwọn obìnrin rẹ̀ àzákìrì ẹ̀rù jọ wọn ju ọlọ́run. àwọn tó yẹ ni. àsánàpọ̀ náà máa ṣe síkìrì yóò polówó ọjà náà imú ní ọkọ lu. bẹ́ẹ̀ni. yóò wá lè bóra sí i. ìtọ́tẹ̀. afayi akramakumul karim. bí a bá tó fà wíyí kankan wa madhakiratul ilmi afayi yẹ ma fi ọpọlọ tẹ́ra báyìí tẹ́ra báyìí tẹ́ra báyìí tẹ́ra báyìí tẹ́ra báyìí. akramakumul karim. n tẹ́ ma fi se wa thani ẹlẹ́kẹ̀jì ayakhafa fi amri batnihi yọ paya lérí alamari kun ẹ̀ fala yudkhilu batnahu illa halalan qalilan nígbà kíkiri kan wọnú ẹ̀ àfikọ́jẹ́ àlàyé kọ́ra bí nǹkan kọ́ra bó tilẹ̀ kó kéré ma kọ́ra bí ọ̀wájú níwọ̀n lọ wa yakulu minal halali mikidaro hajatihi kò sí ní jàrá kò ní jàrá náà ní jẹkújẹ déédéé ntọ́wá ní bùkátà sílẹ̀ ní ọjẹ́ bá aládìní bá pọ̀ bọ́ bá kọ́ jù báyìí lérí. Allah Allah wasalis ẹlẹ́kẹta ayakafa fi amri basori apayọ Ọlọ́run yọ paya lérí alamari ojú ẹ akramakumul karim. kíni o fojú ẹ wo fala yanduru ila alharami onífi wo ntọ́la wọ̀ fẹ́ onífi wo nkẹ́ wọ̀ wala ila dunya bi an ragibatin afayi kò ní ìrìn juma ayé bẹ́ẹ̀ bá sì wù ayé náà kò ní fi ojú kòkòrò kẹ́mọ́ gbọ́dọ̀ ní tuulu wù ayé bìlí tó ma wá ọkú àkàkì. wa innama yakuna nadharan ala wajhi al-ibra bẹ́ẹ̀ bá fojú àwọn kankan àríwò yé ni gbogbo nǹkan tó bá jẹ́ ọmọ nǹkan àríwò yé wò ní wò bọ́lọ̀ tìǹkà wù yóò sì gbé ntọ́lọ̀ ní awé subhanaka
subhanaka mímọ́ rẹ̀ ọlọ́run wa bihamdika ìwọ tó da ilé tí ó bàjẹ́ yìí wọ́n lọ da ilé tó da báyìí wọ́n lọ sèyí tó yanjú yìí Allah ẹ wò jòkó yìí ní sèbáyìí dr Lágúnjú ni àwọn nù bọ́n bá kó ní tá a tún gbé sagbárí tó tún gbé nǹkan ẹ̀jẹ̀ Allah ló bùn wọn. yọ máa dà lẹ́ bẹ́ẹ̀ ẹ̀bùn ọlọ́run ni ẹ̀bùn ọlọ́run ni dr Sọlágbẹ̀rù nù ni àwọn wọ́n jòkó àti Nàìjíríà àti ní Saudi náà àti ní Cairo kò síbi tẹ́ ẹ̀ náwó tó onímọ̀ pé ẹ̀ náwó ẹ̀bùn ọlọ́run gbogbo èèyàn kọ́ bẹ́ẹ̀ yẹn jẹ́ àṣìjẹ́ ìjìbí yọ kẹ̀jẹ́ yọ kọ́ra yọ jẹ mọ̀mọ́ rẹ̀ tẹ́ kò lè rí kankan. bí a bá tiẹ̀ asthma doctor ni ó gbèsè rí. ọ parí. ananan. àmọ́ máa wo èèyàn kó wo ẹni yìí ètò ọ̀nà ṣe fún yín kò ṣe fẹ́ mi wò sí bínú ẹ̀ lẹ́yìn tó fẹ̀mí náà sí kò fẹ́ yín náà bẹ́ẹ̀ sí bínú ẹ̀. alhamdulilah kálukú dúró lérí ọwọ́ ẹ̀. kálukú dúró lérí ọwọ́ ẹ̀ ìtànkù ẹ̀ láti wò yé nu ni èyí gbà fọlọ ní fídì tí a lára wa àwọn gbà fọlọ ní fídì tí lára yìí. onísíjà náà. bá a nídìí ìrànlọ́wọ́ yìí bọ́ wákà àyèmọ́lẹ́jì òní bẹ́ẹ̀ dá wọ́n lẹ̀ ń pín àwọn ọmọ tí lọ ebi náà nìkan bẹ́ẹ̀ sì sànù mọ́ wá Ọlọ́run fi yín bẹ́ẹ̀ nù. bẹ́ẹ̀ni. ayé sì ti ju eléyìí. ẹ̀yin náà bí àwa náà àwa sanu sọ wà lọ bí báyìí. wọ́n fẹ́ ṣe wá sí a sì débẹ̀ ẹ̀ kò tí a ẹ̀ máa kókó ànẹ́bí làwọn rogi. nígbà kí ni bí àdọ́dọ̀ lọ àwọn eléyìí tí ó gbowó wọ́n sàṣìnù. àfi kó gbowó. ẹ̀ máa gbowó lọ́dọ̀ àwọn ẹ̀ ń sójà rẹ̀. akramakumul karim. والرابع ẹlẹ́kẹrin أن يخاف في أمر يدي ipa yóò ba lórí alamari owó ẹ fala yamuddu yadahu ila al-haram kò ní nawó ẹ síbi nǹkan ìwọ wa innama yamudduha ila ma fi ita'a bí ọba nawó rẹ sí nǹkan kan ajẹ́ pé ntọ́lọ̀ nfẹ́ ni. Allahu akbar. akramakumul karim. ọyọ tó fún àwọn bàṣẹ jẹ tí fọwọ́ bá nǹkan jẹ. òbí tí so lẹ́rùn àwọn bàṣẹ jẹ. afa yi wal khamis ẹlẹ́karùn-ún an yakhafa fi amri qadamay yọ paya lórí alamari ẹsẹ̀ rẹ̀ mo ní o fẹsẹ̀ ní lọ mo fi sọ mi kan bẹ àti kú lẹ́yìn ká tó wáyà yìí wọ́n ní gbogbo alásàlátù ayé wá dálì kìámà àpèjúwe nbẹ láyé àwọn bíríkì làtẹ̀ bá náà bá yẹn rẹ́lẹ́ wọn ò ní ku yẹ̀pẹ̀ àfikún pò mọ́ símẹ́ǹtì náà wọn kọ yìí mọ́ símẹ́ǹtì dáadáa gbogbo símẹ́ǹtì tó ń bá lò wọ́n já sí wọn wá yí bọ̀ wọ́n á pè ọ̀ya àmàdá yẹ kini suma yi ọya gbé kini si ewọ disu ma bu si wọn ma kú báyìí èyí tó bá jọmọ bí ìta de bá sisi mọ́tì náà tẹ̀ ra ẹni lójú bí ìta wọn ma dànù ni wọn ti da alasalatu sínú àjọ láti kìyàmọ nù wọn wá jọ báyìí alasalatu munafiki ìta ni wọn dànù náà ni wí. alasalatu alábòsí alasalatu ti fura sí màálí mu. àwọn alasalatu ta tẹ kí gbogbo kuran tan kí asalatu tan se kù ní kọtẹ lọ́rùn àfikún tún yọ lọ sọ́ọ̀sì nírọ̀lẹ́ ẹ lọ mú bọ̀ nírọ̀lẹ́ ẹ ra àwọn àjábò oríṣiríṣi àwọn bòrí tó dáa wọn lọnà bá a ti ṣe wàhálà fún wọn tí wọn lọ tẹ́ndì lábẹ́lẹ̀. wọ́n dà yín sínú ọjọ́ lórí kí ẹ bọ̀ wọ́n wá jọ èyí tó bá tí wọ́n di dáadáa mẹ́ wọ́n dà wọ́n ní wí ètanu. ẹ lọnu ẹ sì bá yàn bẹ́ẹ̀ ṣètánì lẹ́ẹ̀bà ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àbí kíni láǹbá kàkí. ẹ bá yàn bẹ́ẹ̀. àbá kíni. afa yi akramakumul karim àmín fala yamsi àmín. kò ní rìn lọ bí kan láì ṣe kí wọ́n wá jẹ̀bi tọ́lọ́ kò ní rìn lọ bí tó ti lọ lè ṣàgbákò ọlọ́ rárá wa innama yamsi fi ta'atillah ńlá salatu ńlá wàásì ńlọ bí ẹbí ńlọ bí ìyàwó ńlọ bí ìkómà ńlọ bí fírídọ́ọ̀mù ńlọ bí wàlímà àmọ́ bí tó ti lọ ṣàgbákò kò ní débẹ̀. Allah wa sadis ẹlẹ́kẹfà àyàkáfà fi amri qalbihi yóò máa pa ìlérí alámọ̀lẹ́ ọkàn rẹ̀ torí pé àgbákò lọ́kàn afọwọ́sọ ìbàyà ni bàbá bàyà àgbákò lọ́kàn kò sí túlẹ̀ ó ní bàbá wa afọwọ́ ìgbà ọlọ́mọ alábàárikà rẹ̀ afọwọ́ sehu Lukman bá anabi Lukman ẹlẹ́sìn máa ń sìn gbẹ́bẹ́ lọ́wọ́ bá ní ẹ̀ fàdé anabi Lukman sehu Lukman gbẹ́ lọ́wọ́ lọ́dọ̀ tiwa nígbà tí ń bọ́ ọmọ rẹ sọ̀rọ̀ afa yi akramakumullah wọn iza kunta fi baytika tọnba nbẹnu la fa fasikalibaka ọkàn rẹ ni yọ sọ ma tuulẹ tọba tuulẹ àgbákò ni yóò kóbá ẹni tí ń jalè ọkàn ló ti ẹni tí ń jakọ ẹbí ọkàn ló ti ẹni tí ń balẹjẹ ọkàn ló ti ẹni tí ń pààyàn ọkàn ló ti ẹni tí ń gara ọkàn ló ti ẹni tí ń neglect everybody ọkàn ní ti ọkàn ní ti bọba itu ọkàn rẹ yóò ṣe àgbákò fún ẹ. Imam Shafi wọn ni ma tuulẹ o ma tuulẹ bọba yi tuulẹ yóò kó bọ
ọlọ́mọ alábàárikà wọn àmín yóò máa pa ìlérí alámọ̀rí ọkàn rẹ̀ fọyà kharuju minhu adawata fọyà kharuju minhu adawatu kò ní jẹ́ kí afa yìí kí ìdọ́ta lẹ̀ afa yìí wal bagdo àti bínú ẹni ìkórìíra ẹnìkan kò ní jáde láti inú ọkàn rẹ̀ yẹ pọtẹ́tì ọkàn ẹ̀ débẹ̀ wa hasadul ikhwan àti ìṣe kéétọ́ ọmọ ìyá wa. ìṣe kéétà ibi kéétà ti bẹ̀rẹ̀ dé wọ́n làwọn gbẹ́ nìkan sígbó àmọ́ kékeré dé àdàbí ẹ̀lẹ́ fún kí ni mọ̀nìkà ṣe fún yín wọ́n ti gbé mọ̀nìkà síbẹ̀ yẹ́sẹ̀ mọ̀nìkà síbẹ̀ débẹ̀ kí ni àdàbí ẹ̀sẹ̀ fún yín kéétà ni kílẹ̀ gbà fọlọ́n sí nísìnyí. ewu ni ìsọmọ àfa lọ nínú àmẹ́tẹ̀. mi ò tiẹ̀ wá mọ̀ náà bá ń gbà wọn fẹ́ẹ́ rí. baba alajẹ àgbà randabọ tó ọmọdá baba alagége randabọ tó ọmọdá baba alagbaji randabọ tó ọmọdá. níbo wọ́n ti wá ọlọ́mọ yẹn gádà tó fò délẹ̀ yìí. máa tó kó wá balẹ̀ jẹ́. ẹ káyì wọn èwì báwọn oko wọn náà ti wá. gbọ́dọ̀ wọn náà ti wá. oko sọmọlá dádí náà hùn. láyé dùrù kan máa ń bala ibà àtàdé ìtọ́n. níbo ló ti wá. ilé lẹ́yìn. dẹ̀gẹ̀ iná kan fún tó. mẹ̀rìndínlẹ́ kan jẹ́mi àrùn. dẹ̀gẹ̀ iná kan fún tó. fayona bíhu kan bímọ kòntón tàmẹlú. dẹ̀gẹ̀ iná kan fún tó wọ́n yẹ fẹ́ kà. wọ́n yẹ fẹ́ kà. amma duk wanda ya fushi gaso gado wallahi sai kwana kasa duk wanda ya fushi gado wallahi sai kwana kasa. banda tabarma mala ina. me kace banda tabarma. wallahi banda tabarma. ẹni bá bínú bẹ́ẹ̀ ni yóò sùn lẹ́lẹ̀ kọ́ra kò ní rẹ́ ni. n tọ́lọ́ wọn sèlú ti fún yín. la ilaha illallah. bọ́ọ̀dé yìí bàbá bàyà bọ́ọ̀dọ̀ bàbá bàyà kí ni bínú tiẹ̀. n tọ́lọ́ nkú gbọ́ síbi tìǹì. bọ́ọ̀ bínú jù bẹ́ẹ̀ lọ bọ́ọ̀ ẹ̀dá bẹ́ẹ̀ tó rẹ́ ń sẹ́ ẹ́ lóòrù kọ́lọ̀ ọ̀dá jù bẹ́ẹ̀ lọ n tọ́lọ́ wọn sèlú sí. márùn iná márùn ejò kò sé wàhálà kankan mọ́. abẹ́lẹ̀ ta sí. iná tẹ ẹ̀ náà ẹ fi ro lágbára sí i. lọ́lẹ̀ kọ́ lóògùn òdì sí. má dàla. ó kú fífín. fífín kí ni. yọ sí lóru. yọkàn sùn ní òní jí mọ́. yányán náà nù. ọ̀ má ṣe he bàbá ń ṣe ni ọjà wọ́. láyé dùrù kan máa ń bala ibà àtàdé ìtọ́n. afa yìí lafa kan wà gbé wá síta ẹ̀yin afa lọ́rin ẹ jìnnà sógun ẹ má sógun ma ogun tí mo lè ṣe mo lè sógun wo mo lè wáyọ náà àwọn àyàlá yàrá rẹ kankan. sí àfẹ́yìn. àmọ́ kọ́ fẹ́ kọlù mí kọ́ pàdé àgbákò lójú ọ̀nà. kẹ́yìn ọbẹ̀ lọ́wọ́ àsìkò bọ́ ọ̀gá láàyè ọjà tuntun kí ni àgbákò. ṣe bọ́gà ni. èmi àmọ́ ebi lẹ́yìn wọn ti lóògùn ọ̀dà àfa àtàyè ń ṣe ti lọ mọ́ṣáláṣí ní ilé kírun ọlọ́jà ló ti bá rẹ̀ málìmù sí òsì no problem. wọ́n ti mú ọ. problem ti wọnú ẹrù ẹ. láyé dùrù kan máa ń bala ibà àtàdé ìtọ́n. àfa kan ní Haúsá naam. ọmọ rẹ̀ dágbére kó ń bọ̀ wá sí lọ́rin wá sí sí àfa baba tó wá ní kai malagaruba zo nazaka za ne lori me ake yi a wajen Ìlọrí me za ka yi a wajen àwa ní Ìlọrí kai Ìlọrí ha Ìlọrí ho Ìlọrí la ilaha illallah Ìlọrí àsìgáde káyà àfọ̀tádé lóko subhanallah. baba wa dókítà ẹ gbọ́ mi yé fa Ìlọrí àsìgáde káyà àfọ̀tádé lóko Ìlọrí ha Ìlọrí ho Ìlọrí. ẹ bá fẹ́ mọ̀ tuma rẹ̀ ẹ lọ dókítà sọlá gbẹdẹ rẹ bá lé ọgbọ́n yẹlẹ Haúsá. Haúsá ń bẹ lọ́dọ̀. akramakumullah. àsìgáde káyà àfọ̀tádé lóko. Ìlọrí kenan kirari mu kenan malam. gẹ̀rí Ìlọrí. ẹnìkan wà sọ wọn ní ìgbógun ọ̀dà. ẹjọ́ máa wí kí ẹbẹ́ iná ró ti kù. ẹ lè sogun wọlé. àti sògùn Ọlọ́run ṣe gbẹ̀rún. àdúrà tí wọ́n sá mọ̀ sí káwọn kọ̀dé àwọn dókítà yìí níta báyìí. ìsásùn ọbẹ̀ wa làwọn. báyà mo kó wọlé ni wọ́n fà ń jẹ́ kí. wọn ò ní fún ajẹ́ kíkíni bólówó kan bá lóun ní fún alówó bábá ẹ̀yẹ lówó ọ̀nà aláàlẹ́sìn gbà ní wàhálà lẹ́sìn kẹ́ torí bẹ̀ ń wọ ẹ̀sìn mi dálé kéwìlì àti mọ́sáàsì ẹ̀sìn yọ̀tọ̀ owó mẹ́ níjà wáyé bá pàdé bí ẹ̀yọ̀ sàkásì rè ẹ̀yìn sẹ́yìn wá bí ẹ̀yọ̀ sàkásì kiri ẹ̀ ń dààmú ara yìí àwa agbáàdìjẹ́ sàkọ́ òun rè bí ẹ̀yọ̀ sí ni. kò ní bàbá pàdé ẹ pè wá káwá gbà yàsín àwà àní wá bá wo. kẹ́ ẹ̀ bá ń gẹ́ ńlá pàdélẹ́gbẹ̀sẹ̀ lágbẹ̀rú wọn adógbò tọrọ owó tọ ọ bàbá rẹ̀ dàtí tọrọ ni. èèlò náà bàbá rẹ̀ ní ní olóbẹ̀rẹ̀ sí ní dá fún wọn lé wọn ebóṣù tó kọjá náà ni. baba di bẹ́ẹ̀. ẹja da fídíò ọ̀rọ̀ yìí ká máa lọ bí afa yìí baba wọn ń pè wá ń bò mí. kò ní ṣe kéétà ọmọ ìyá rẹ̀ kankan tọrọ ọmọ ìyá kan náà gbogbo wa àwọn ọmọ pìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta nílẹ̀ yìí kọ́dà babalágbárí gidi ma wọ́n ṣe dèní sí ni ọlọ́mọ sàjẹ́ mi ó gun dáadáa. àmín. ọmọ ìyá pìlẹ̀ kan náà ni wa
má jà sí kéta ara wa. kí la máa ń ṣe kéta sí ní sinmi òfin tí a náà jóná ọ̀sẹ̀ ní Àfáà yìí. ìgbà fún bàbá bàbá ṣe sùúrù. wọ́n yẹ de kólu fi an-nasiha èyí tó ma wọnú ọkàn rẹ̀ ní wáàsí wa shafaqatil muslimin àti ìlànà ìjánu mùsùlùmí ọ̀nà ìnáwó alẹ́ mi rẹ̀ wọ́n sábẹ̀ ẹlẹ́kẹ̀jẹ̀ an yakuna khaifan fi amri ta'atihi Allahu akbar. yẹ jẹ́ njẹ́ tó máa báyà lérí pé ṣètò ọlọ́run jẹ́ ọlọ́run gbà àbọ̀kọ̀ ọlọ́run gbà ní àbọ̀kọ̀ ọjọ́ tiẹ̀ ní àbọ̀dàlú kò ìláyà ní fífẹ́ ẹnu bọ tiẹ̀. kò ní fìfẹ́ nubọ̀ fọ ìjẹ́ alùtọ̀ àtàwọn khalisatan li wajhi Allah ta'ala yóò wá jẹ́ kí n ti ń jẹ́ iṣẹ́ ìgbò wàhálà tí sẹ́fọ́ ọlọ́run kọ́ jẹ́ torí ọlọ́run kọ́ mọ kẹ́gà. La ilaha illallah. má bọ̀ إذا لم يكن صفو الوداد طبيعة bẹ́ẹ̀ ni فلا خير في ود يجيء تكلفا. àbá yìí bí ìfẹ́ ọba ti papọ̀ máa dá mọ́ tí ọba ti papọ̀ mọ́ra wọn. kébí lágbájá ti rí nù kí n máa fẹ́ràn yẹn torí ọlọ́run ni. إذا لم يكن صفو الوداد طبيعة alright فلا خير في ود يجيء تكلفا. kí láǹfààní ìfẹ́ tí ọmọ wọ̀ tí ọmọ pàrọ̀ àwọ̀ ìfẹ́ tí pàrọ̀ àwọ̀. kí láǹfààní ìfẹ́ tí ọmọ pàrọ̀ àwọ̀ ولا خير في خل. ọjà ya ọlọ́wọ́n jẹ ta wọ́n lè ọjọ́ ọjà ló bọ́ sí. bóyá. ọlọ́wọ́ fi sọ̀rọ̀ sọ yín. èmi náà ń bọ̀ lọ́la pẹ̀lú gbọ́lọ́. إذا لم يكن àfa yìí صفو الوداد طبيعة kí láǹfààní ìfẹ́ tí ń wẹ̀ wò di kí láǹfààní ìfẹ́. طبيعة Bọ̀. فلا خير في ود يجيء تكلفا kí láǹfààní ìfẹ́ tí ń wẹ̀ wò di. ولا خير في خل kò sí àfa yẹn kò sí ọ̀rẹ́ ń bí ọ̀rẹ́ ولا خير في خل kò sí ọ̀rẹ́ ń bí ọ̀rẹ́ kan. يخون خليله ọ̀rẹ́ tí ń jàmbọ̀ ọ̀rẹ́ rẹ̀ kí ló dé tí mẹ́mẹ́. kí láǹfààní يخون ọ̀rẹ́ خليله tí bá ti ń jàmbọ̀ ọ̀rẹ́ kí ló dé tí mẹ́mẹ́. يخون خليله àfi kẹ́hùn sẹ́rẹ̀ lẹ́sẹ̀. فيلقاه من بعد المودة بالجفاء. àfa yìí tó yẹ kó gbà àfa bàbá pẹ́yìn dàtà nǹkan mi lámọ̀ lọ gbé ní para wa o de kí ni mẹ́mẹ́. a sì yẹra wa lórí. وينكر عيشا bí n bá yà ní pé èlé wọn nípa lé ni àmọ́ kí n pẹ́ lé kí n máa lọ́sàn kan mi lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n dá mi bẹ́ẹ̀. àmọ́ yẹn ṣe. وينكر عيشا bẹ́ẹ̀ sísẹ̀ mi yọ̀ hàn lójú mi kọ́sẹ̀ mi yín sì fi hàn pọ̀ sí mi. ayé hàn bí ọba wa gbà. ọwọ́ yìí ti tán ọ̀tán nánu ọ̀tán nánu. ìyẹn ti ẹ̀ ń sẹ̀mí kí ló fi sẹ̀mí. ó lè má ta lọ́dọ̀ tiẹ̀. ń wà lé rẹ̀ ni kí ló fi sẹ̀mí. ní àwọn mọ̀. èmi yóò sì lè fẹ́ mi pọ̀ 2001 mo ti gba káàdé ìyàwó mi ti pé mẹ́rin kí ni wákà ilé ti kún kò ti sáàyè mọ́ pẹ́. kí láà fi sẹ̀mí. ẹja mọ̀ sójà mo ti rẹ̀. gba وينكر عيشا mo ti bí wọn bọ mo ti bí wọn tó kọjá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n èyí lẹ́mí èyí lẹ́ ń gbá nìyí. a ní ìdí ọmọ nílé kéwù tààrà. bẹ́ẹ̀ni. وينكر عيشا wọn ní ìyàwó kọ̀ọ̀kan méjì méjì ẹ̀ wá lè kára sọ ẹ̀wọ̀n bí wọn mẹ́rin márùn ọ̀nà tó kí ni jẹ́ kótó àwa náà ń bọ̀. ẹ má bọ̀ jáde. à ń bọ̀ bàbá. وينكر عيشا Eh. قد تقدم أحده Alright. ويظهر سرا كان بالأمس قد خفى. gbogbo yìí tẹ́ ń bá sẹ́ àgbàlagbà jẹ́ tẹ̀rọ pọ́ pamọ́ ọ̀làǹbọ̀ wa túnà sírí òní. ẹ mú mi gbóná. ọ̀làǹbọ̀ wa túnà sírí òní. سلام على دنيا ayé máa lọ rẹ. سلام على دنيا ayé ẹ káyọ̀ǹda ayé kọ́ máa lọ rẹ. سلام على دنيا Dr. Saragbẹ̀rú ẹjẹ́ yọ̀ǹda ayé kọ́ máa lọ rẹ. إذا لم يكن بها tọ́ àfẹ́ yìí tọ́ ẹ̀kẹ́ bá yóò ti máa rí nù. إذا لم يكن بها صديق صدوق صادق الوعد منصفا. àfẹ́ yìí tọ́ ẹ̀kẹ́ kò ní sọ́ọ́rí òdodo mọ́ kò ní sáwọn tí gbé àdéhùn gidi mọ́ kò ní sẹ́ni tá a fara ti tó jìyàn rí mọ́ káyọ̀ máa lọ rẹ. káyọ̀ máa lọ rẹ̀. سلام على دنيا káyọ̀ máa lọ rẹ. إذا لم يكن بها bẹ́ẹ̀ni صديق صدوق صادق الوعد منصفا. àfẹ́ yìí bí a bá sí ẹ̀gírí tá a fara ti mọ́ káyọ̀ máa lọ ẹ̀. إذا شئت أن تحيا ọba fẹ́ máa bẹ dáadáa. سليما من الأذى ọfẹ́ máa bẹ dáadáa fi ọ̀fẹ́ ká ọ̀sàgbà kò sùn tá. سليما من الأذى ọfẹ́ wà ókè ọ̀fẹ́ ká yóò sàn sùn tá. وحسك مغفور وعندك صين. ọfẹ́ kí oríkèéríkè rẹ̀ kọ́ wá completed àfẹ́ yìí kí o gbọ́ act kí o gbọ́ ọmọlúwàbí rẹ̀ kọ́ wá òkè. ó wà bẹ́ẹ̀. لسانك Eba. لا تذكر به عورة امرئ ahọ́n rẹ̀ má fi tú àṣírí ìhòòhò ẹnìkan. لا تذكر به عورة امرئ má fi tú àṣírí ìhòòhò ẹnìkan. فكلك عورات ọ̀rọ̀ tiẹ̀ náà hòhò ni. وللناس ألسن. àwọn yẹn sì ní àná ahọ́n tó ń sọ tiẹ̀ wọ́n ń náà. sọ tiẹ̀ náà tí wọ́n má sọ. tú àṣírí ìhòòhò ẹnìkan torí gbogbo ara tiẹ̀ náà hòhò ni. Bẹ́ẹ̀ni. àwọn yẹn sì ní ahọ́n wọ́n sọ tiẹ̀ náà. وعينك إن أبدت Eba. إليك معايبا bí ojú rẹ bá fẹ́ ràn mọ́ láì fi ẹnìkan tí ò dáa
in abudat ilayka ma'ayiban fasunha wá sọ ojú rẹ. wa kul ya ainu linnasi a'yunu tó wí wọ̀sùn kìíní. fasunha ò ní àní tuntun pé sọ ojú rẹ gbá ojú rẹ pa. fasunha gbá ojú ara rẹ pé pa. wa kul wá sọ fún kí n tọ́jà ń gbọ́ lójú. ya ainu ìwọ ojú mi tọ́jà ń lù ọ́. linnasi a'yunu láìfi aláìfi lọ fẹ́ wọ àwọn èèyàn lójú wọn ò rí tiẹ̀ náà. àwọn èèyàn lójú wọn ò rí tiẹ̀ náà. ó kú bẹ́ẹ̀ gbẹ̀dú ara wa ashir bi ma'rufin wa samihi man ihtada àfáà yìí máa wọ́n báyẹn ṣe pẹ̀lú dáadáa gbogbo ẹ̀ tó bá kú díẹ̀ ká tó bá tasẹ̀ àgẹ̀rẹ̀ sí ọ mójú kú. wa ashir bi ma'rufin báyẹn báwọn èèyàn ṣe pẹ̀lú dáadáa. wa samihi man ihtada ẹni ọba kọjá àlàsọ fèrèjì mójú kú òfin. wa farik walakin billati hiya ahsanu bọ́ọ̀bà jìnnà síyàn lágbájá yìí ní bá a ṣe mọ́ jọ́jẹ́ pé torí dáadáa ni jọ́jẹ́ pé torí ọlọ́run yìí ní bá a ṣe mọ́ torí nǹkan báyìí torí ọlọ́run ẹni tó sì ní bá a ṣe mọ́ mọ́ rojú ẹ̀ kí. má rojú ẹ̀ kí mọ́ má rojú ẹ̀ kí. o ti lọ́ọ̀ bá a ṣe mọ́ pàtì. Allahu akbar. as-samtu anfa'u èmi ò wí kankan mọ́ o. ahyana min al-kalimi ẹni ọ̀rọ̀ bá dùn àìfọ̀rọ̀ lọ. wa qad yaqudu kalamul mar'i lin-nadami wọ́n lọ́ máa ń tó kùtọ́ máa wí afá yìí. akramakumullah ẹni ọ̀rọ̀ bá dùn àìfọ̀rọ̀ lọ. ká tó báyìí náà. afá yìí ẹni ọ̀rọ̀ bá dùn gbogbo ẹ̀yọ́ máa ń lé afá ẹ protect ti ń jẹ́ fi ọlọ́run tẹ̀ bá lé ìpayọ̀ ọlọ́run tẹ̀ bá lé ẹ protect yẹ àwọn tẹ́ra bàbà tẹ̀ bá lé ẹ má dàmé burúkú sí ẹ protect yẹ ẹ má jọ bàjẹ́ gbàtà nkéwìlì àwọn èkìsà. láwọn èkìsà à ń gbà arú kàtóra tẹ́ra. kátólà tírà o bí a bá ń kọ́lé tàǹgò mọ́tò bọ́lọ̀ ń kẹ́ wà nídìí Kùránì. nídìí Kùránì. ẹ̀san ló dé ayé ẹ̀ má gara. fa'alu lima yuridu ìtọ́ba wòlúwa lọ́lọ́run ó ṣe bàbá wòlúwa mi àbẹ̀dá nínú bọ́sì wòlúwa mi àbẹ̀dánú jẹ́ Zuljalali wali kirami gbogbo àjìlá tó kò délẹ̀ má dá wàhálà sí lágbàdá. orí lẹ́sàn ìkànnì orí lẹ́sàn ìkànnà lẹ́sàn ìkà lẹ́sàn lẹ́sàn ẹni tí ń ṣe ká. kó fi kà sílẹ̀ ẹni sọ̀rọ̀ èrè kó rí àṣẹ lọ ẹ̀sán ké àṣà tó rí ọmọ fa'alu lima yuridu ìtọ́ba olúwa lọ́lọ́run ṣe bàbá olúwa mi àbẹ̀dánú nù ọ̀sìn olúwa mi àbẹ̀dánú jẹ́ Zuljalali.